àpè yín lé ọlọ́run ẹ̀yin àfa kéèké ẹ̀yin àfọ olórí burúkú rádaràda tẹ́ máa kó agbádá sọ́rùn káàkiri ẹ lọ bí òkú ìyá Wàsíù Àyìndé sópè yín bẹ̀ Wàsíù Àyìndé wá ní àwọn àfa àwọn ó gẹnu wa kí Wàsíù Àyìndé yẹn kó máa wá yẹ̀yẹ́ àwọn àfa ẹ̀rí pé ó jẹ́ kóhun náà ó jẹ́ kí Wàsíù Àyìndé gẹ́ fúnra rẹ̀ kóhun gẹ́ máa rò pé ń gbé àwọn bí òun àfa ló má pàdé òun Wàsíù Àyìndé ò mọ̀ pé àáfàá ló pàdé rẹ̀ bí wọ́n bí ọ àáfàá kan ló ka útúbà fún ọ ló fi lálùbáríkà àwọn kan ló ń bùn ṣé Barrister bá àáfàá rí ṣé Pasuma bú àáfàá rí ṣé Saheed bú àáfàá rí ṣé Ṣẹ̀fí Àlàó ọmọ ìlú wa ń bẹ̀ ọmọ Abẹ́òkúta só bú àáfàá rí olórin wo lórí tó bú àáfàá rí tí wọ́n ń bú àáfàá tó ń yẹ̀yẹ́ àáfàá Wàsíù Àyìndé ó dẹ̀ mọ̀ mí o. ní nǹkan bíi ọdún mẹ́rìndínlógún sẹ́yìn ni wàhálà kan ṣẹlẹ̀ o láàrin àáfàá ńlá ní ọmọ ìlú Ìlọrin Àfọ̀njá àṣeèkì Buhari ọmọ Musa níbi ìsìnkú ìyá olórin fújì ní Alhaji Saheed Òṣùpá ni ó ti wáyé ní Sùúrùlérè níwájú àwọn àáfàá ni wàhálà òun ti bẹ́ sílẹ̀ o nígbà tí olùwàyè fújì Alhaji Wasiu Àyìndé ọmọ Ògúnṣà Agbọ́lá ọgọ́jì sọ gbangba wípé òun kò mọ eégún tó ń jẹ́ Àjíkẹ́ Buhari ọmọ Musa rí o bẹ́ẹ̀ àáfàá yìí Sẹ́ríkì Sàràkí ni láàrin àwọn oníwàásí tó gbajúmọ̀ dáadáa ṣá o ọkùnrin ọmọ Ìlọrin Àfọ̀njá yìí kò má jẹ́ kí ọ̀rọ̀ òun ó balẹ̀ o lórí ẹsẹ̀ náà ni ó ti fún olùwàyè lésì òun tó sọ náà ni pé òun náà mọ òkòlò Wasiu Àyìndé rí lọ́yọ̀ọ́ bẹ́ẹ̀ ni jọ̀gọ̀dì ọ̀hún bẹ́ sílẹ̀ tí wọ́n sì bára wọn fà á dáadáa. nílé àbá mi ń fìdí pọ̀tẹ̀ àwọn afá àwọn lọ́bẹ̀ ibi ni gbogbo wọn wá ṣe tó ni wọn á ganu sí. ọ̀rọ̀ tí ó tún sọ náà ní lásìkò tí àwọn èèyàn ń bá dárò màmá ẹ̀ tó lọ ìyẹn Alájà Alimatu Sàdíà ọmọ Alégẹ̀ níbi ṣùgbọ́n inú àwọn àfáà Nàìjíríà kò dùn o ọ̀rọ̀ burúkú tí Wasiu Àyìndé sọ sí wọn yìí níṣe ni ó ń bà wọn nínú jẹ́ gidigidi bẹ́ẹ̀ ni nǹkan náà jáde tó bàbá Muyideen Ajani Bello lọ́pọ̀ èèyàn pé wọ́n ń ṣe bàbá oníwàásí àgbáyé fi òun ránṣẹ́ láti ìsàlú ọ̀run ni ṣùgbọ́n jíjọ ló jọ o Ajani Bello kọ́ inú àwọn àfáà láti inú ń bí gidigidi sí Olúwayé Your Majesty ni o ṣá o ó lè pé Sheikh Faruku Oníkìjìpá fẹ́ ṣe àtúnṣe ọ̀rọ̀ oníwájú àwọn àfáà níbẹ̀ náà ni ọkọ Emmanuela ọmọ Ògúnṣà Agbọ́lá ọgọ́jì ti sọ pé kò sí apology kan báyìí tí òun fẹ́ ṣe o nítorí òun kò tàbùkù àfáà kankan kí wọ́n tètè ṣe fìdáwà Alájà Àlímọ́ káwọn lè máa bá èrè àníyàn lọ. ẹ jẹ́ á ṣọ́ra gbogbo àwọn àfáà kéékèèké àtẹnujẹ́ mà fẹ́ pa wá ẹ má jẹ́ kí àtẹnujẹ́ ó kó má wá àmà lápẹ́lẹ́ mà ibi òkú olókù lè mà ló lè mà kàbùkù yẹn ibi òkú olókù ẹ̀yin àfáà ràndẹ̀ràndẹ̀ ẹ̀yin àfáà wèrè yìí ibi tí wọ́n bá pe ní sí là á lọ ibi tá a bá pe àfáà sí kí ló lọ rèé ṣe ń bẹ̀ àbí ìyá Wasiu Àyìndé kú ẹ̀dẹ̀ lọ́bẹ̀ ẹ wá ń fi yín pa á ìyá Wasiu Àyìndé tẹ́ ti mọ̀ tipẹ́ ẹ ti mọ̀ wá rẹ̀ ẹ ti mọ̀ ṣe sí rẹ̀ ẹ ti mọ̀ ọ̀rọ̀ ẹnu rẹ̀ ẹ ti mọ̀ wá rẹ̀ ó wá ń fi yín pa á sọ́pẹ̀ yín bẹ̀ ẹ̀yin àfáà alátẹnujẹ òsì wọ̀nyí ẹ̀yin kan rán dẹran ibi tó bá pe àfáà sílẹ̀ àfáà làfáà gbọ́dọ̀ lọ ìwọ ni kò kú okú kẹ́ ẹ máa kágbádá débẹ̀ gbẹ̀yìn lẹ́wẹ̀ kú ìyẹn wá jẹ́wọ́ ìyẹn jẹ́wọ́ tètò súnà ànábì ní káwẹ̀ kú sẹ́ gbogbo súnà ànábì la wá lè tẹ̀lé ibi tí wọ́n bá pe àfáà sílẹ̀ àfáà gbọ́dọ̀ lọ àbí àpè yín lé ọlọ́run ẹ̀yin àfáà kéèké ẹ̀yin àfọ olórí burúkú rádaràda tẹ́ máa kó agbádá sọ́rùn káàkiri ẹ lọ bí òkú ìyá Wasiu Àyìndé sópè yín bẹ̀ Wasiu Àyìndé wá ní àwọn àfáà àwọn ó gẹnu wa ṣé ẹ rí pa àkàbùkù ńgbà ó pè yín bẹ̀ sópè ọ̀ ń bẹ̀ ọmọ àlè sópè Wasiu Àyìndé pè ọ́ sópè ọ̀ ń bẹ̀ àdẹ̀pọ̀ra wálé kí Wasiu Àyìndé yẹn kó máa wáyẹ̀ yé àwọn àfáà ẹ̀rí pé ó jẹ́ kóhun náà ó jẹ́ kí Wasiu Àyìndé gẹ́ fúnra rẹ̀ kóhun gẹ́ máa rò pé ń gbé àwọn bí òun àáfàá ló má pàdé òun Wasiu Àyìndé ò mọ̀ pé àáfàá ló pàdé rẹ̀ yọ wọ́n bí ọ àáfàá kan ló ka útúbà fún ọ ló fi lálùbáríkà àbí àáfàá ló má pàdé rẹ̀ bó o bá tún lọ náà ọlọ́njẹ́ mi rè ogun ẹ̀ má sì èmi gbọ́ torí ẹ̀yin wèrè olórí burúkú èèyàn tẹ́ má sì yàn gbọ́n mi ní yóò kú o ngbò bá tún wá padà yá tó bá padà yá tí wọn náà bá rebi àgbáre torí kò sí bá ṣe ní kú láyé àfáà ni ó tún sì hàn dé tí kòtò ṣe báwọn àfáà àwọn àfáà náà ni wọ́n Wasiu Àyìndé wá ń bú yẹn àwọn kan ló ń bú ṣé Barrister bá àfáà rí ṣé Pasuma bú àfáà rí
ṣé Saheed bú àfáà rí ṣé Ṣẹ̀fí Àlàó ọmọ ìlú wa ń bẹ̀ ọmọ Abẹ́òkúta só bú àfáà rí olórin wo lórí tó bú àfáà rí tí wọ́n ń bú àfáà tó ń yẹ̀yẹ́ àfáà Wàsíù Àyìndé ó dẹ̀ mọ̀ mí o so mọ̀ pé ń gbé amọ̀ṣẹ́ rẹ́kọ̀dù kan ní gòní ní 2000 so mọ̀ pé ọ̀rọ̀ yẹn wá bá mi lé Wàsíù ọ̀rọ̀ yẹn wá bá mi lé ń gbé àwọn rí mi lọ̀rọ̀ wọn dàrú náà wò pé àfáà lẹ́ni yìí tòótọ́ ìyá rẹ̀ wá kú wọ́n yẹ ìgbò jẹ́ pé àwọn àfáà ní alábùkù ni wá sópè yìí ń bẹ̀ ààyè tọ́lọ́ndẹ̀ tó àwọn àfáà sí ààyè ọ̀wọ̀ ni Wasiu Ayinde wá ń yẹ̀yẹ́ àwọn àfáà sí àwọn kírísítẹ́nì tí wọ́n yẹ̀yẹ́ pásítọ̀ ṣọ́ọ̀ṣì wọn àwọn kírísítẹ́nì wọ́n yẹ̀yẹ́ pásítọ̀ ṣọ́ọ̀ṣì wọn kò sí bí pásítọ̀ náà ṣe lè jẹ́ ìbáàjẹ́ ọmọ àkókò bí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tó lọ́ọ́lọ́ bí wọ́n bá fẹ́ gbàdúrà wọn kúnlẹ̀ ni wọ́n á kúnlẹ̀ pásítọ̀ á dẹ̀ gbọ́wọ́lé wọn lórí ta ni wọ́n bí dánú àwọn àfáà kó gbọ́wọ́lé nìkan lórí inú àwọn olórí burúkú tá à ń kírun fún àbí taná bí dánú wọn gbogbo àwọn wèrè tá à ń kírun fún mọ́sálásí tá à rí tiwa rò sẹ́ni pé àwa náà la wá bùkù ìyá Wasiu Ayinde kú ẹ wá lọ́ọ́bẹ̀ Wasiu Ayinde wá ní àwọn àfáà wọn ó gẹnu wá ẹ̀yin wèrè àfọ olórí burúkú ẹ̀yin alábùkù ibi tí wọ́n pè yín bẹ́ẹ̀ ni wọ́n pè yín bẹ́ẹ̀. nípa tí wọ́n ní àwájú wa Abdulwasiu sọ tẹ́rí ọ̀rọ̀ ní máa ń dọ̀rùn ló fi já sí pé ẹnu tó bá gbé yàn lẹ́sìláàmù fífi tàn sí ẹnu ní ìgbéyàn sọ̀rọ̀ èyí ò bí nìkan omi ni ọ̀tọ̀ ní téèyàn mìíràn ọ̀tọ̀ ní tẹnu gbéyàn sọ̀rọ̀ nípa yín pé ra ti tètè àwọn àbá àti ibi kan káwọn àbá ọmọ wa ganu sí bí tí wọ́n wá gbé káàkiri wọn sí àgbọ̀nà àti àdọ́bí àwọn àkàwá náà nígbà wà ebi sẹ́ẹ̀kù lọ́wọ́ ni àrẹ́gbẹ́ àdùnwá sí ọmọ àbá ni wọn àrẹ́gbẹ́ òdìbí sọ́ọ̀tì àbá láéláé àmọ́ àfọ̀n láti ìlú ìkàn ìyá kúrò àyínà rí ìyá mi kí ló sọ fún mi pé bí ọmọ ìyá mi wọlé ní ìdìbò níwájú àti bó ti lọ́rọ̀ lọ́wọ́ tó ẹ̀mí ò kó pé wíwọ ìgbé àfa kéèyàn ọmọ rírì àfa kéèyàn ọmọ rírì ẹ̀sìn lọ́gbà gánà ní orí ìyá wọn bọ̀lẹ̀ kó máa sábà àdọ̀ mi lẹ́kọ̀ọ́. Èyí lọ́dọ̀ ọlọ́kàn lọ́la bọ́dọ̀ ló ṣe dúdú ọjọ́ ní ìgbọ́dọ̀ ní ìsì ẹ̀. Màá tà bẹ́ẹ̀ rárá o, àmọ́ rírì àfa rírì ẹ̀sìn yìí pé wọ́n bá ṣe iná bá wọn lè kẹ́yà mi. Nínú ìbànújẹ́ sẹ́ńtọ́ agbẹ́lẹ́rù yóò yí sọ́ọ̀tì àwọn àfa. Láíláí kò lè rí bẹ́ẹ̀. Tó bá wá rí bẹ́ẹ̀, táwọn èèyàn lè ká tí wọ́n sì bínú kọ́lọ̀ lọ́wọ́ tó dá wa dá àwọn èèyàn sì wọ̀ wọ̀ yìí. Ìyá lè sìn àgbọ̀n kò ní lè rí ìyá yẹn kọ́ ọ̀gbọ́n yé nìsí nìsí. Bẹ́ẹ̀ bá lé ọ̀bá tí wàá gbọ́ ìmọ̀ yìí, mo rí èyí aláìsí ọmọ lọ ní ilé àwọn ọ̀bá ilé ọmọ ilé àwọn. Báwo ilé àgbọ̀ kẹ́kẹ́ lọ? Nítorí ọlọ́run sáàdì ẹ̀dùn ti fẹ́. Ìyá ayé mi, ẹgbẹ́ gbogbo ẹ̀yin tẹ́ bá sì ń gbọ́ tẹ̀lé ìjọba kẹ́mọ́ bí ìlú ìlú. Dàbá àwọn kàwé ṣùgbọ́n àwọn tó kà wà láàrin wa àwọn ẹni pé wọ́n ní kò sí wọ́n ní ẹ̀sìn wọn ní ignorance in law admittance of guilt òun ní kéèyàn sọ pé ok ẹ bá bínú kò lè ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ kò sí reason fún tí o bá sí reason fún ní tí o sí reason fún yẹn tí o bá admit jẹ pé ètò iná ẹ bá bí this admittance of guilt kò sí tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n àlọ́ láì àwọn èèyàn máa ń kún tó ẹ kó máa wẹ́ ẹ̀bọ̀dì kó máa gbé ó ń gbé látàrí àpò ààrẹ. Bàbá Adéojú báyọ̀ ní kọ́kẹ́lẹ̀ evidence wọn máa ń lò. Ẹ̀wọ́n evidence ẹ̀dá ẹ̀gbà jẹ́. Ẹ̀yẹ́ máa ṣe bíyà òyà mi lọ. Ẹ̀yẹ́ máa ṣe bíyà òyà mi lọ. Ó bẹ́ẹ̀ dà. Ó bẹ́ẹ̀ dà. Ìjọba bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tó sábì jà ó dábàá pípọ̀.
ọ̀rọ̀ sábì ní alágbára pípọ̀ ọlágbára. Orúkọ mi ni Wòlíì Israel Ọládélé Ògúndípẹ̀ Genesis Global. Alore TV ẹ máa wò ó, ẹ̀kọ́ pọ̀ ń bẹ, ìrírí ayé pọ̀ ń bẹ, òtítọ́ pọ̀ ń bẹ, ohun tó lè gbéyàn dìde tó máa múyàn kúrò nínú àṣìṣe ó pọ̀ ń bẹ. I am confirming Alore TV. The more you know, the better you become. Alore TV. Alore TV. Alore TV. Nílé nílé òkúni, ẹ máa wò ó. Ètò tó kọ́ni lọ́gbọ́n. Ètò tó kọ́ni lóye. Ní gbogbo àgbáyé. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Alore. Alore. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Alore. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Lórí lọ́gbà. Ó kọ́ni lóye. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Ọmọdé àgbàlagbà. Àgbàlagbà. Ẹ máa wò ó. Ẹ máa